wà wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kó wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí ẹ̀wà kọ́ fìdí lé àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́. ọ̀gá mi lẹ́yìn ìgbà tá a ti wá ti ọwọ́ bọ̀ wí tán máa ní láti ṣe handing over kọ́kọ́rọ́ fún yín tó ti yé láàrin mi pẹ̀lú yín ni mo ti ń ṣe handing over kí yìí o ọlọ́run nìkan ló ṣì kẹta wa mi ò wá ní fẹ́ kí anybody kó bá a dá sí àárín wa tó bá ṣe máa parí owó o lótìtọ́ àti lódodo kò yẹ kí n ṣe wàhálà pé bóyá mo fẹ́ ṣe ìwé agreement fún yín torí wípé mo mọ irú èèyàn tẹ́ ń ṣe bọ́ láàrin ìṣẹ́. yàrá ẹrù rẹ mọ̀gbà bẹ̀yẹn yọ sí mi o torí pé kò sí nǹkan kan nu ilé mi tí mi ò ti ta o kódà gbogbo nu ilé ni mo gbá tí mo tún rí i pé kò sí nǹkan kan mọ́ tí n ò ti ta. Àrẹ̀mú o mi ò fẹ́ kí ọ̀rọ̀ ẹ kò dàbí ejò tó kọjá lórí àpáta ẹ ò tí kò ní ipa mo fẹ́ kó ní owó kó ní ọ̀rọ̀ Àrẹ̀mú mo ní kó ta inú ẹ. ẹ bàbá tẹ bá lè ṣe ìrànlọ́wọ́ kan fún mi ìrànlọ́wọ́ tí mo sì fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni wípé ẹ bá mi fi ojú inú yín. òfin SCPC ni mo mọ̀ pé máa mú wọn má bẹ̀rẹ̀ kí ló máa ṣe ẹnu mo ń kó oògùn lọ sí Sambio next school clinic o ò lè fi SCPC kí ni gangan tó wúlò fún wọn. Daddy. Daddy mi. àwọn padà wá gbọ́ ma àṣewọ̀ tiẹ̀ ni kí ló dé tó máa ń pèèyàn ní pé ìjàyà bá ná kí ló ṣẹlẹ̀. Daddy mi wọ́n ní kí n fún yín lẹ́tà nílé ìwé wa fún ìpàdé òbí àti olùkọ́. torí lẹ́tà náà ló ṣe wá pè mí báwọn mọ̀ ń wá bí wọ́n ṣe soríire tí mò ń bá káàkiri ọ̀wá rẹ̀ sẹ́yìn ló lẹ́tà lọ òbí ló kàn mí kàn báyìí. Daddy mi ẹ gbúdọ̀ wá ni o gbogbo àwọn ẹlẹgbẹ́ mi tó kù làwọn òbí wọn máa tẹ̀lé wọn wá. ẹ wò ó tó ti yọ sórí ibi tí mò ń lọ yìí tó bá yá mi màá wá tó bá dẹ̀ yá mi ń wà nù. I'm very happy. Fatai èlò lówó tó wà lọ́wọ́ ẹ̀yin.
gbogbo tó wà báyìí 11,500 lówó tó wà lọ́mí sà. àbóló ìburúkú ni ẹni 11,500 ní kí ni. 11,500 ló wà mí ò lè mọ́fò fún yín iye tá a pa náà mo kó fún yín kò sóhun kan lára mi mọ́. èló la pa lánàá. àná 35 la pa lánàá. ẹ wá ń bá mi so ṣe ọ̀rọ̀ iṣẹ́ ta ṣe lẹ́yìn ṣé kò ju tàná lọ tó sọ fún mi pé 11,500 ló wà ń bẹ̀ yẹn. ọ̀rọ̀ mi ò lè mọ́fò fún yín àná yàtọ̀ sí tèmi ọ̀rọ̀ ajá àná yàtọ̀ sí ènì àná ti lọ ẹni ló kù ẹni ìdẹ́yà iye tá a pa náà mo kó fún yín lẹ́yìn lè kò sóhun kan lára mi mọ́. olóyè burúkú ni ẹ bá mi gbowó ọwọ́ ẹ. ó dà kò burú ìwọ náà gbélé kó lọ fi ṣe fine boy owó tí kò fún ẹ yẹn má lọ fi fa gbó o ọmọ tó fọ sí lára tó fún lóyún yẹn lọ tọ́jú ọmọ yẹn o ṣó ti yẹn ń sìn meanwhile a máa lọ ṣe gókò ọmọ ẹyọ kan sí tábà ti dé a máa lọ lé a ní tètè bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la because mo fẹ́ sáré débì kan láàrọ̀ la mo fẹ́ lọ wọ àwọn ọmọ mi ìyẹn wà ní kí wọ́n má tètè dé o dẹ̀ lè fi yẹn rest tí má ti ń bọ̀ máa pè é lórí aago kó prepare rẹ fún mi so ó máa jẹ́ mi. Olé ṣé lélẹ́lẹ́ ìkọ́ yìí ló kọ́lé bí ilé ẹran yìí èmi fúnra mi tí n bá dé ọ̀dọ̀ bàbá nísìn tí mo rí owó ń gbà tán báyìí tí owó mi dé èyí tí èmi ọkọ̀ yóò ju eléyìí lọ Cocoa House ń yájú nínú ilé tí wọ́n kọ́ ni máa kọ́ rẹ́rẹ́rẹ́ ṣèbí wọ́n tẹ̀ tó ń sàn kan wọ́n ní ẹ́sítéètì iye tí ń kọ gan yóò ju ẹ́sítéètì lọ wọ́n béèrè orúkọ tí wọ́n sọ lọ́dọ̀ òyìnbó wọ́n fún mi lórúkọ ẹ̀. bí ṣe wá ìgan mo wá sanwó skul yìí. dáàdì a ti sanwó skul. owó skul ti sanwó skul. bẹ́ẹ̀ni. bíi ti báwo nífẹ̀ẹ́ mi dáàdì. ìwọ àtàbúrò ẹ ṣé kò ṣe pẹ́ tí kẹ́gbẹ́kẹ́gbẹ́. no. ẹ má kó bá mi o ẹ má kó bá mi jẹ́jẹ́ mi ni mo dúró. rárá dáàdì. níbo lẹ ti wá rówó tẹ fi ń sanwó skul. dáàdì kó tó ṣẹlẹ̀ ni pé wọ́n gbé vacancy sí skul pé wọ́n wá cleaner ni so ìgbà tí mo wá rí mo wá apply so èmi àti níran la wá ń ṣiṣẹ́ yẹn owó tí mo wá gba owó oṣù 2 òun la fi sanwó skul wa. iṣẹ́ cleaner ní skul yín bí. bẹ́ẹ̀ni. ó ṣú nǹkan tó sọ yìí. bẹ́ẹ̀ni. torí máa confam lọ́dọ̀ school authority o. irọ́ o dáàdì proprietors ò mọ̀ kankan pẹ́ o ó wà láàrin mi àti principal ni. máa confam níbi tó yẹ. tá ìríra ní jọ̀wọ́ níná tá a lọ sí meeting mọ̀ pé báwo ṣe máa lọ nìyí o ó ga ọ ọlọ́ba àtẹ̀sáfẹ́fẹ́ rere o. ẹ ǹlẹ́ o ẹ kú jókòó. kí ló dé Sínédù kí ló ṣẹlẹ̀ Sínédù kí ló dé. bàbá ti kú. kí ló wí. bàbá ti kú. bàbá ṣe kí ni. bàbá. àwo ti rí lé àwo kì í sunkún àwo ni. so ìgbà tí a wá gbowó a fi sanwó skul. bẹ́ẹ̀ni dáàdì. síbẹ̀síbẹ̀ náà kì í ṣe ojúṣe yín láti sanwó iléèwé yín èmi ni bàbá yìí ni màmá san tuition fee yín so máa dá owó yẹn padà fún ẹ ní èyí tó ló sọ yìí èló ló ti sọ sí. 30,000. mo ti open account kan sí Zenith Bank tó wọ̀ sí school yìí mo dẹ̀ ní account mi ti mú sanwó mọ́tò èsì tí máa ń fún ọ̀gá mi àti at the due time so owó ẹ tó lóò san yẹn òun ni mo dá padà fún ẹ yẹn o ṣùgbọ́n ká tún wá wò ó máa yọ owó oṣù kan fún mi nínú owó yẹn torí pé àkọ́kọ́ gba owó ẹni nílẹ̀ Yorùbá òbí lónìí so ẹ̀tọ́ mi ni àjẹmọ́nú mi ni first salary yẹn láti gbà kó wá jẹ́ kí n yọ
15,000 kọ́ ló pe salary per month. Kí ló dé? Ikú pa ability. Ikú pa ability lọ́rùn. Bàbá àdá tí kọ́ lọ́run bá àdá tí kọ́ lọ́run. Dádì, mo mọ̀ọ́mọ̀ jáwọ́ yẹn gbà lọ́wọ́ yín ni. Nítorí pé wọ́n sọ pé tí òkété bá dàgbà, ọmọ ẹ̀ ló máa ń mu. Mo fẹ́ fi owó ara mi, mo fẹ́ fi kówó ìfún yín. Kó sì pé ó jẹ́ gẹ́gẹ́ bí first salary mi. Okay, ó ṣe ọmọ mi. Wà wá lálùbáríkà. Àmín sà. Àti wà tàbúrò ẹ̀ ní agbára Ọlọ́run. Ẹ sì ṣiṣẹ́ ńláńláńlá tó wó gidi màmá yọnu ẹ̀. Tẹ̀lé wọn máa fún mi báyìí náà lágbára Ọlọ́run. Inú mi dùn pé òye àṣà wa Yorùbá yí ẹ pé àkọ́kọ́ gba sálárì ẹni àwọn òbí ẹni ló ń ṣe. Èmi wá dúpẹ́ ilé ìyàjẹmọ́nú mi ní lágbára Ọlọ́run. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ṣòro owó iléèwé yín yẹn máa dá padà tó rẹ́tọ̀ ẹ̀kọ́ ni láti san owó iléèwé yín. Èmi it's my duty and I'm going to live up to it. So lágbára Ọlọ́run ṣé my dear. God bless you. Ẹgbà wá ní níran máa ráyè jáde tí máa rójú òun náà sìn. During break ló lè jáde nítorí pé èmi gan mo gbàyè jáde kí n tó lè bọ́ta ni. Máa dúró dé ṣebí kẹfí jáde bírèkì ni máa dúró dé tí mo tún jàjàbílẹ̀ ní mi ní rójú ọmọ mi àmú láti rẹ́yìn méjèèjì kí n tó lọ máa dúró dé kò sí wàhálà. Daddy, that reminds me èní náà fẹ́ ṣe seminar fáwọn parents wa mo dẹ̀ bá fẹ́ kẹ́ wà ń bẹ̀ ọ́ dádì àwọn ọ̀rẹ́ mi máa ń bú mi wípé dádì mi ò kí ń wá sẹ́nìtì tó bá ń ṣe ní school. Fọ̀rọ̀ lẹ̀ kò tí ì yé wọn ni ṣùgbọ́n tí ń lọ bí wípé èmi gan ni màá ṣáájú dé sí gbogbo àwọn function school yìí ju gbogbo òbí tó kù lọ sìn kọ́lọ́n ṣàbàmì ṣé kí n gba lé yẹn máa dúró nítorí inú mọ́tò wo ẹrù tó wà lẹ́yìn yẹn aṣọ mi ló wà ń bẹ̀ máa pààrọ̀ aṣọ ń sìn àmàjọ lọ ṣe sẹ́mínà yẹn ni kí lè gbòmí ń ṣe tí ò wá mi kí lè gún mi ṣe tí ò fàárọ̀ jù ó ṣáà ní gbogbo àwọn òbí náà ṣe fún èmi náà ti wáyé ní àmàdìjọ ṣe lágbára. ọmọ bébí náà ní dáàdì. Of course ọmọ mi àkùtì. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lórí Zenith Education Children's Account pẹ̀lú Aspire Account mo rò pé gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tí mo ṣe lórí ẹ̀ ó yé gbogbo wa ẹ ṣé mo dúpẹ́ ṣe rí gẹ́gẹ́ bí àwa òbí ṣe wà yìí ó ti wá kan dandan fún wa láti mú ìwé àwọn ọmọ wa ní kíkà gẹ́gẹ́ bí ohun tó ní agbára gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ pé ó di dandan pé a gbúdọ̀ ṣe nítorí àwọn ọmọ tá à ń sọ yìí àwọn lọ́la wa àwọn ló ní wa àwọn nígbà gbogbo wa nítorí tí iná bá kú á fẹ́rù bojú wọ́n ní tọ́gẹ̀dẹ̀ bá kú á fọmọ ẹ̀rọ pò irú ọ̀la wo làwa ní fún àwọn ọmọ wa àìmọye ọmọ ní tíjà ti lé kúrò ní skul lọ́la wípé wọn ò rówó iléèwé san irú àwọn ọmọ bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n ti di dókítà ó yẹ kí mi ti di lọ́yà ó yẹ kí mi tiẹ̀ ti jẹ́ ọ̀gá nílé iṣẹ́ ńlá kan ó yẹ kẹ́lòmíì ti wúlò fúnra ẹ̀ jù báyìí lọ ìmí ìyẹ kó ti di superstar nínú àwọn ọmọ yìí ṣùgbọ́n lọ́la wípé àwọn òbí wọn ṣètò sí ọ̀rọ̀ ẹ̀kọ́ wọn ó mú ó wá di tó jẹ́ wípé àwọn ọmọ yìí wọ́n ti rádaràda wọ́n wá dọmọ tó rìn kiri kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ṣe rí ọ̀rọ̀ yìí wá dàbí ọ̀rọ̀ ọba tó pe ìjòyè tó rán lódò ọba ìgbà tí ìjòyè dódò ọba ó rí pódò ọba kún odò ọba tó dẹ̀ kún yìí kò ṣeé wọ̀ iṣẹ́ ọba kẹ̀dẹ̀rẹ́ kò ṣeé má jẹ́ ó wá di nǹkan tó la ọgbọ́n lọ ọgbọ́n náà la máa lò fún ètò ẹ̀kọ́ àwọn ọmọ wa fún ètò àti máa fi owó pamọ́ fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa a ń láti mọ̀ nípa àti bí àwọn ọmọ wa ṣe máa ṣoríire lọ́jọ́ ọ̀la wọn iyì tiwa náà ló jẹ́ gẹ́gẹ́ bí òbí mo tún wá fẹ́ fi kinní kan yé wa àwọn èèyàn kan wà tó yẹ pé tí wọ́n bá ti ń pìpẹ́ wẹ́dì wọn ìgbéyàwó náà ti máa mú sílè kan tàbí sílè méjì náà ti máa mú sẹ́gbẹ̀ẹ́. mọ́mì mi dádì mi ṣé tá a bá dá 20 naira lénìí tá a bá fi 20 naira kún lọ́la tó bá máa fi di parí oṣù ẹjọ́ ẹ̀ mọ iye tó máa jẹ́ ni ó ní iye tó máa jẹ́ iye tó tún wá dì yẹn ó wá ní àǹfààní tó jẹ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa
kó má di wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa lé àwọn ọmọ yìí káàkiri kó tó di pé wọ́n máa sanwó iléèwé ẹlòmíì tó bá ti lóyún báyìí ló ti máa mú tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ wípé oyún tó wà nínú òun yìí o tóun bá máa fi bímọ báyìí lòun ló ti máa save owó yẹn ló máa save ẹ̀ ló máa save ẹ̀ by the time tọmọ yẹn bá máa bẹ̀rẹ̀ sí ní lọ sí school ìrọ̀rùn ló máa jẹ́ fáwọn òbí abẹ́mọ̀ ni ṣẹ́mọ̀ ó tiẹ̀ ṣeé ṣe gan kẹ́yàn sanwó ọdún kan tàbí méjì kalẹ̀ nígbà téèyàn bá dé school pàápàá nígbà míì èèyàn lè sanwó ọdún 5 gédégbé nígbà tó yẹ pé olúwẹ̀ tí ń sanwó yìí ní san díẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ ṣé tún wá rí àwọn òbí ò tún wá mọ̀ pé àǹfààní wà lórí owó kéékèèké tá à ń kójọ yìí o owó ta tún fi sáwọn àkáǹtì àwọn ọmọ wa yìí wípé kí wọ́n lè fi dèèyàn kán lè fi dẹni gíga àwa fúnra wa náà tún ṣèrànlọ́wọ́ fúnra wa ni nítorí wípé interest wà lórí àwọn owó yìí bẹ́ẹ̀ ṣe fi 20 naira síbẹ̀ làwa náà fi 10 kọ́bọ̀ lé fún yín bẹ́ẹ̀ ṣe fi 10 kọ́bọ̀ síbẹ̀ làwa náà tún fi 20 kọ́bọ̀ lé wípé kí interest lè máa gùn inú yín á máa dùn ẹ̀yin náà á máa láyọ̀ gbogbo bí tẹ́ bá ti wà báyìí ìfọ̀kànbalẹ̀ ó dé sí ọrọ̀ ajé gbogbo wa nìyẹn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lẹ́nìí tó jẹ́ pé illiterate ni wọ́n ó dẹ̀ máa ń dùn wọ́n gan-an wípé àwọn ò rírú àǹfààní báyìí jẹ torí tó bá jẹ́ pé àwọn òbí wọ́n nírú àǹfààní báyìí ni àwọn náà pọn mí lẹ́dùn gbẹ fọ́mọ wọn tó bá wá jáwọn náà as illiterate tó bá yẹ pé àwọn náà tún wá ní àǹfààní báyìí ni àwọn náà tún ṣe fọ́mọ tó máa bí so ó ń dùn wọ́n wípé àwọn ò ní àǹfààní sí ètò yìí àwa tá a wá ní àǹfààní sí ẹ jọ̀ọ́ mo rọ̀ yín ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ kí a jọ gbé ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ká jọ gbé sókè ẹ ṣé mo dúpẹ́. ọ̀dọ̀ bàbá tó mú mi lọ ni o mo ti lọ bẹ̀ ìgbà tí mo débẹ̀ mo wá rí gbogbo àwọn èèyàn tí wọ́n pa lọ́lọ́ tó ní kálukú sàn wosù mo wá pe ọmọ bàbá pé bàbá ń kọ́ gbogbo ẹ̀ lọ sáwọn sàtọ̀ fún mi wọ́n ní bàbá ti kú. bàbá ṣe kí ni bàbá ṣe kí ni bàbá ti kú. ayé mi bàjẹ́ ó dẹkùn 3 weeks fẹ́ lọ ṣeré níwà mí. ó tiẹ̀ dá bẹ́ẹ̀ sórí wọn bá tó kù lọ́wọ́ ẹ̀ yẹn kọ́ ya wá ọ̀nà tá a máa fi pín tó ti yọ nísìn wọn bẹ́ẹ̀ tó kù yẹ wá ọ̀nà tá a máa fi pín ni o máa gbọ́n gbogbo tí bàbá ní kí n tà mo ti ta o gbogbo nǹkan ní mi pátá ni mo ti lù ní gbàǹjo èmi àti ìyàwó mi àtọmọ nísìn ó di láyàn nínú ilé bá a ṣe wà nísìn yìí o mo wá bí olóko ọlọ́run wọn bá ń tó kù tẹ́mi náà fi ní sẹ́ńgì díẹ̀ lọ́wọ́ lọ́kọ́ bóde á pín ni o. mi má jẹun yà àdá nìkan jẹ́ ẹ̀dá mi má jẹun yà àdá nìkan jẹ́ àdá nìkan jẹ́ àdá nìkan mú àdá nìkan gbẹ́nù pààlọ́ bí ehoro ẹ̀dá mi má jẹun yà àdá nìkan jẹ́. What are the procedures to open the account, ma'am? Good question ma ẹ ṣé gan ni ṣe rí láti lè open àwọn àkáǹtì wọ̀nyí a máa ní di passport ọmọ yẹn tí ẹ fẹ́ open account fún láti lè dá mọ̀ wípé ọmọ yìí ni o a tún máa wá nílò NEPA bill ilé yín ṣọ́rọ̀ mi yé yín mà a máa ní di NEPA bill ilé yín láti fi mọ̀ wípé ibi tẹ́ ń gbére o torí. ọ̀gá ọlọ́kọ̀ ọlọ́ni o. ẹ wo bí gbogbo ariwo tẹ́ ń pa èmi ìrísí ẹ má pariwo bí tẹ́ wà yín rárá àbọ̀ mi yé yín mo sọ fún yín pé ó kún 3 weeks ẹ wá ní bàbá ṣẹ́ríjọ́ tí mo dẹ̀ ti gbé yẹn mo ti ń wò pé bàbá tí mo gbé yìí mi lè lóore kankan lára bàbá yìí torí àrà tí mo lámójúmọ́ ọjọ́ kejì yẹn kí ló dé tẹ́fẹ́ pa pariwo báyìí. ìwọ dandan ló kọ́ bá mi ìwọ ló kọ́ bá mi ìwọ ló kọ́ mi ìwọ ló ní kí n wá lọ sóògùn owó ọgbọ́n owó tó ní kí n wá lọ. ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́gbọ́n èrè tó kọ́ ni nímọ̀ ẹ wá kọ́gbọ̀n.
àríkọ́gbọ́n ó ní kẹ́ wá fi ìtàn yín kó pa yín lẹ́rìn sísọ́tọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò bàdàtọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí kò tẹ̀lé rẹ̀ ó ṣe fún yín lóye ló tún kọ́ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ́.